Aláròyé máa wí o. Ìbò ọdún 2027 lẹ́yìn tí ààrẹ Tinubu bá ti parí ọdún mẹ́jọ rẹ̀ lórí àlééfà ni Haúsá máa tó ṣèjọba. Ganduje kì í ṣe ìròyìn mọ́ pé àwọn ẹ̀yà Haúsá kan àtàwọn olóṣèlú míín lórílẹ̀‐èdè yìí tí wọn kò róhun kankan jẹ nínú ìjọba tó ń lọ yìí ti ń ṣara wọn jọ láti gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu tí í ṣe olórí orílẹ̀‐èdè yìí lásìkò ìbò 2027. Ní báyìí alága ẹgbẹ́ òṣèlú APC dókítà Abdullahi Ganduje ti sọ pé kò sóhun tó lè dí ààrẹ Tinubu lọ́wọ́ láti má ṣe parí sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Ó ní Tinubu ló máa wọlé lásìkò ìbò gbogbogbò tọdún 2027 tí yóò sì tún lo ọdún mẹ́jọ gbáko lórí àlééfà kó tó di pé olóṣèlú ẹ̀yà Haúsá kankan máa ṣèjọba lọ́dún 2031. Ganduje tóun náà fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kejì ọdún yìí lásìkò tó ń gbàlejò ikọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀yà Haúsá kan tó ń jẹ́ ọmọlẹ́yìn ààrẹ Tinubu ìyẹn Tinubu Northern Youth Forum. Ó dúpẹ́ gidi lọ́wọ́ àwọn ẹgbẹ́ náà fún ipa pàtàkì tí wọ́n ń kó lásìkò yìí pàápàá jùlọ bí wọ́n ṣe ń gba àwọn aráàlú níyànjú lásìkò ìbò lórílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bí ó ṣe wí, mo rí i pé ipa pàtàkì ni ẹ̀ ń kó láti tan ìmọ́lẹ̀ sáwọn ohun tó ṣókùnkùn sáwọn aráàlú báyìí pàápàá jùlọ lórí ipa àbádòfin tíjọba fẹ́ dáwọ́lé. Ọ̀pọ̀ aráàlú ni wọn kò mọ àǹfààní àbádòfin ọ̀hún tẹ́lẹ̀ ṣùgbọ́n látìgbà tí ẹgbẹ́ yìí ti ń lọ káàkiri ìgbèríko láti ṣàlàyé fáwọn aráàlú kókó àbádòfin ọ̀hún wọ́n ti ń yí èrò ọkàn wọn padà nípa àbádòfin ọ̀hún. Ohun tó dáa lẹ̀ ń ṣe fún ìjọba orílẹ̀-èdè yìí bí irú ẹgbẹ́ yìí ṣe ń fi ojoojúmọ́ ṣèrànlọ́ fáwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí nǹkan máa tó bẹ̀rẹ̀ sí í dáa láìpẹ́ ni. Bákan náà là ń rí bẹ́ẹ̀ ṣe ń ṣèpolongo fún ìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà yìí. Ẹgbẹ́ APC kì í ṣe ẹgbẹ́ yẹpẹrẹ rárá, a mọ ohun tó tọ̀nà láti ṣe. Nígbà tí olóṣèlú Haúsá wà lórí oyè ó lo ọdún mẹ́jọ gbáko, àsìkò ẹ̀yà Yorùbá rèé òun náà máa lo ọdún mẹ́jọ tiẹ̀ kó tó kúrò nípò. Bó bá wá di ọdún 2031 ẹ̀yà Haúsá míì lè wá bọ́ síbẹ̀ o. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.